àmọ́ ìlànà wọn a sì gbọ́ yé àwọn adífá jọ̀hún wọn kì í fi àbòsí kún ìdífá wọn kì í parọ́ babaláwo tó bá ń parọ́ yóò máa pọ́n láṣọ ni nígbà tí àwọn aláwo tí wọ́n ní irú àkídà yẹn pé tó àwọn ò gbọ́dọ̀ ṣe fún wọn náà mọ́ ìdífá wọn àwọn ò gbọ́dọ̀ ṣàbòsí mọ́ kí wàá ní tiwa àfà ó ṣe wá jẹ́ pé wà àfà ọ̀dọ̀ rẹ ni wọ́n ti ń bá 419 ọ̀dọ̀ rẹ ni wọ́n ti ń bá ká lu jìbìtì ọ̀dọ̀ rẹ ni wọ́n ti ń bá ká lọ gé orí èèyàn ọ̀dọ̀ rẹ ni wọ́n ti ń bá ká lọ wá ìran èèyàn wá ẹ lọ gé ọwọ́ òsì wá ẹ lọ wá ojú òkú wá ẹ lọ gé ọyàn obìnrin wá kí ló dé tó yẹ pọ́dọ̀ tiẹ̀ ni wọ́n ti bá rú ẹ̀. ẹ lọ jáwọ́ ń bẹ̀ ẹ ṣọ́ra gidigidi gan gbogbo ẹni tí bá ń ṣerú jágajàga bẹ́ẹ̀ kó lọ jáwọ́ má di ẹbọ mẹ́rù má di mẹ́rù rẹ gbogbo àkáǹtì oògùn tó bá ní nǹkan èèyàn nínú lọ dáná sun má jẹ́ kọ́ ọmọ ó jogún irú ẹ̀ ẹbọ ni tó bá kú lérú nǹkan bẹ́ẹ̀ lórí ó wọ náà lọ́hùn imagine kó o kú kí oògùn ilé rẹ tó lé nǹkan èèyàn nínú kó wá wà nínú bẹ̀ tí wọ́n sì ti kú kí ló rò pé ó lọ bá níṣirò níwájú ọlọ́run ṣé nǹkan dáadáa ló lọ bá ní àbíjìyà ẹja túnbà o má di ẹbọ mẹ́rù mẹ́n tó jẹ́ sórí aláàlú bayyinun wala haramu bayyinun in tó jẹ́ aláàlí àwa ti ṣàlàyé ẹ̀ fún yín in tẹ́ lè ṣeré tẹ́nìkan bá sọ pé léyìí kò rí bẹ́ẹ̀ táwa sì mọ̀ pé ó rí bẹ́ẹ̀ àwọn ó sọ fún yín pé ó rí bẹ́ẹ̀ èyí tí ò wá rí bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ tún jẹ́ kẹ́ ẹ mọ̀ yún náà kẹ́ ẹ lè jáwọ́ ń bẹ̀ àti wá rí wípé ẹ̀yin àfà níjọ́ tá a bá ti ṣe wáàsí tá a sọrú àwọn ọ̀rọ̀ báyìí ẹ̀ ní ṣí àrú prógámù bẹ́ẹ̀ torí pé ó bá yín wí pé ọ̀rọ̀ tí wọ́n sọ lálẹ́ yìí ó bá mi wí ò ní ṣí àrẹ̀ ara rẹ̀ ló ń ṣe ó ṣe mí aláyàlébàlá wọ́n ní káwàá wí fún yín ni wọ́n ní ká fi túláàsì mú yín bó wá wùn ẹ́ gbọ́ bó wùn ẹ́ má gbọ́ tó ẹ pẹ́ bọ yẹn náà ló mọ bá káàkiri tó fi lọ pàdé ọlọ́run wá àtọ́lọ́run nu ẹ mọ̀ yanjú ẹ̀ lọ́hùn ṣó bá a mú kó dijọ́ gbé dalẹ̀ kìyàmà káwọn tí wọ́n kírun rí kán máa wọnú lọ́nà inú náà lọ kán wá dénú náà yẹn kán tún wá bá wà fà náà bẹ̀ wọ́n pẹ́ ṣé òun mi káyìlà ẹ̀yin náà tún wọ náà ni ṣé bẹ́ẹ̀ ilẹ̀ máa ń ṣe wá sí fún wa ẹ̀yin náà tún wà ń bì í báwo irú ojú wo ló fẹ́ kán fi wù ọ́njọ́ náà irú ẹnu wo ló fẹ́ ní láti fi sọ̀rọ̀ kí irú àwọn ìgbòho yẹn kán wọ náà kán tún wá bá wa àfáà náà pé ṣé òun ìdí nì ẹ̀yin náà tún wọ náà pẹ̀lú wa só mọ̀ pé ó kàbùkù ó wọ náà gbogbo wa àfáà tó ṣàwo ó wọ náà èyíkéyàwó tó bá lọ ṣe ìwà àfáà ó wọ náà ọmọ náà ni ẹ̀ gbogbo wa àfáà tó ṣẹgbẹ́ àwo ó wọ náà ọmọ náà ni ẹ̀ kó a jẹ́ wípé adúrú wáàsí tó gbélé ayé ṣe tó yẹ pé kò fẹ́ẹ̀ sí kọ́ńtì tó ò tí ì dé láti ṣe wáàsí ìwà àti Ìgbòho tún wá pàdé nínú náà ọmọ náà ní Ìgbòho sẹ́ẹ̀mọ̀ ni ọmọ náà ni àfi tó bá tó ń bá níṣẹ́jú yìí ló kú tó wẹ̀ sí ìsìlámù tó sì pé kẹ́límọ̀ ìyẹn ọlọ́run ò fẹ́ kéèyàn máa ní jàrá alàlì ìsinmi lórí ẹ̀ṣẹ̀ Ìgbòho ń dẹ́ṣẹ̀ ṣe rí ẹni bá ń dẹ́ṣẹ̀ ń kọ̀rọ̀ ó sì dá o bá ń dẹ́ṣẹ̀ ń kọ̀rọ̀ ó sì dá bẹ́ẹ̀ ni tún wí béèyàn bá ń dẹ́ṣẹ̀ ń kọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá ló sì dá ẹ̀ṣẹ̀ kọ̀rọ̀ ó sàn ṣó ń ṣe ń kọ̀rọ̀ ni kò jẹ́ káyáyé ó mọ̀ pé òun ń ṣe ó sì dá ẹni ó wá bọ́ sórí social media tí ń pò òun ó jòkó lórí oṣù òun ó tún ń sọ lẹ́gbẹ̀ẹ́ nìkan wípé òun ó sàsí àbí òun ò lè sàsí ọ ni òun náà mọ̀ pé mo lè sàsí ó nígboyà láti bọ́ sí pọ́blíkì láti máa boost pẹ̀lẹ́bọ wàá dúró àwọn èèyàn tí ó sọnù látara rẹ̀ gbogbo dáadáa tó gbélé ayé ṣe ó sì bàjẹ́ láàrin ìṣẹ́jú kan gbogbo èèyàn tó ti rán Mẹ́kà Ìgbòho ó ti bàjẹ́ gbogbo yàfáà tó fúnlẹ̀ mọ́ṣáláṣí ò ní ládámọ́ gbogbo yàfáà tó ṣe dáadáa sí tó ṣàánú fún ò ní ládámọ́ bàjẹ́ nípasẹ̀ àgọ̀ nípasẹ̀ àìmọ̀ ọ̀rọ̀ sọ ó bọ́ sí pọ́blíkì ó ń ṣe àfihàn ẹbọ ó ń polówó ẹbọ ó ń proud lórí polóògùn ni wọ́sẹ̀ ìwọ kìí ṣe mùsùlùmí káwọn àfáà wá di ẹlẹ́bọ bíi tiẹ̀ ó gọ̀ Ìgbòho ó gọ̀
ó gọ́ pọ̀ jù lọ tún bá kó lọ bẹ ọlọ́run kọ́lọ́run ó foríjì ẹ̀ kó lè bá rí ọnu ọlọ́run kátúbọ̀tán rẹ̀ lè dáa tó o bá kú lórí bó ti ń ṣeun Ìgbòho wàláhì ọmọ náà ni ọ́ lọ jáwọ́ o kó o sì tún bá Abdulhamid ló kọ tèmi àdúrà ń gbà lọ tún bá o lọ tún bá lọ jáwọ́ ń bẹ̀ kó o wẹ wọ́n ká kó wọnú Islam rádàdà kí ló ń bá káàkiri ṣé wọn nìkan ló kọ́ lóògùn ni gbogbo àwọn bàbá tó lu oògùn tí wọ́n jogún àwọn dà lẹ́ni Nàmúrúsù alágbára ayé ń jọ òun dà Fíráúnà náà dà Ṣàdádù ọmọ Ádì òun dà gbogbo àwọn alágbára ayé ìjọ àwọn dà lẹ́ni wọ́n lọ wọ́n wọlé sùn àwa náà wọlé sùn jọ kan kí ló gbé tó ń gbin kí ló gbé tó ń gbin tó wọ́n á bóòsì pẹ̀lú oògùn pé wọ́n lóògùn wọ́n lè ṣàṣìyàn wọ́n lè pààyàn wọ́n lè ṣẹgbá wọ́n lè ṣàwójagun mọ́dá kẹ́kẹ́ ọlọ́run mà fi yìn ọ́ nì oògùn mélòó ló wá ní ó fi yìn ọ́ nì bẹ̀rù ọlọ́run kó lọ wẹ̀ sí ìsìláàmù padà kó gba orúkọ ìsìláàmù tó máa jẹ́ lọ́dọ̀ àwọn àfáà kó wẹ̀ wọ́n ká kó pe kẹ́límà kó jáwọ́ níbi rádaràda orin táwọn bàbá wa máa ń kọ fún yín jọ wọn á ní kàkà kó wẹ̀wọ́ kàkà kó wẹsẹ̀ kó tún bá jàgàjàgà rèdèrèdè ló ń bá ká kàkà kó wẹ̀wọ́ kàkà kó wẹsẹ̀ kó tún bá jèrèdè jàgàjàgà ló ń bá ká tún bá ń kọ́ pé kàkà kó wẹ̀wọ́ kàkà kó wẹsẹ̀ kó tún bá jàgàjàgà rèdèrèdè ló ń bá ká kàkà kó wẹ̀wọ́ kàkà kó wẹsẹ̀ kó tún bá jàgàjàgà rèdèrèdè ló ń bá ká lọ jáwọ́ níbi jàgàjàgà rèdèrèdè Ìgbòho kò sí èrè níbi ẹbọ àtúbọ̀tán gbogbo ẹlẹ́bọ kò ní dáa bẹ́yàn bá ṣe ṣìnà àfáà kan báyàwó níyàwó sùn ẹ̀ gbé sórí blọ́ọ̀gì ẹ̀hún bó wọn lọ́wọ́ lè forí jì isimu mugitafar àfáà kan lu jìbìtì mugitafar bó wọn lọ́wọ́ lè forí jì àfáà kan parọ́ gbowó mugitafar bó wọn lọ́wọ́ lè forí jì gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́run lè forí jì kò ní forí jẹ lẹ́bọ ọlọ́run ò ní forí jì ẹbọ ó kọ́ délẹ̀délẹ̀ ni pẹ́nìkan ò ní ṣẹbọ kó wọn ó forí jì gbogbo dáadáa tó bá wùn kó ṣe nílé ayé òun ò ní tẹ́wọ́ gbà á lọ jáwọ́ níbi ẹbọ gbogbo àáfàá náà tó dẹbọ mẹ́rù lọ jáwọ́ ńbẹ̀ ẹ lọ jáwọ́ níbi ẹbọ ẹ dá ẹbọ mọ̀ ẹ mọ tí ń jẹ́ ẹbọ gangan kẹ́ ẹ wá jáwọ́ ńbẹ̀ kẹ́ ẹ pa ẹbọ tì ẹ di òpó tọlọ́hun mú ẹ di òpó àdúrà mú wá bá ń lọ sínú alukur'an kí n fi kó nílẹ̀ ومن الناس سورة البقرة آية 165 Quran chapter 2 verse 165 الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس ما يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا والذين آمنوا ما شاء الله أشد حبا لله ولو يرى الذين ظلموا ما شاء الله يرون العذاب ما شاء الله أن القوة لله جميعا ما شاء الله وأن الله شديد العذاب Ọlọ́run bá ní ń bẹ nínú àwọn èèyàn àwọn kan tó ṣe pé in tí kò tiẹ̀ tó Ọlọ́run in tí ò tó bàtà in tí ò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run in làwọn ò lọ gbámú táwọn wà á máa fi ṣorogún Ọlọ́run wọ́n máa fi ṣorogún Ọlọ́run Ọlọ́run ní yuhibbunahum kahubbillahi wọ́n máa wá fẹ́ràn nǹkan yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fẹ́ràn Ọlọ́run ó lè jẹ́ oògùn báyìí pé oògùn náà nìyẹn bá ń ṣe tó ti wá fẹ́ràn oògùn yẹn títí débi pé irú ìfẹ́ tó ní sọ́lọ́run náà ló ní sóògùn yẹn ó dẹ̀ lẹ́bọ o
ìyẹn la fi sọ lẹ́ẹ̀kan pé bí yẹn bá ti pọ̀ lóògùn jù kò sí bí o ṣe ní padà dẹ́lẹ́bọ torí pé yóò máa ròyìn ògùn yẹn ó dáhùn lójú pọ̀ ògùn yẹn àfàìṣe àfàìló ó kàn fáàmù jù tọ̀lọ́ì àfàìló tíyẹn bá lò báyìí tíyẹn bá ti gbé lóra báyìí ògùn ló ń ròyìn yìí òòròyìn ọlọ́run ó ti di ní dù ó ti gbé sípò ọlọ́run gbogbo tíyẹn bá ti fẹ́ràn tó wá gbé ìfẹ́ nǹkan náà ṣe déédéé tọ́lọ́run ó ti dẹlẹ́bọ wálẹ̀ dínà. walladhina amanu ashaddu balillah. ẹ wá rí àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n ìfẹ́ wọn tí wọ́n ní sọ́lọ́hun ìmọ̀ ju tí wọ́n ní sí gbogbo nǹkan mi lọ. àwọn máa ń nífẹ̀ẹ́ ọlọ́run ní kíkan ní líle wàhálà òyàrá. Ladina salamu. Masha Allah. Yarawna al-azaba. Analiku wata lillahi jamiya. Ó wá ní tí àwọn kèfèrí ẹlẹ́bọ níjọ́ tí wọ́n bá fojú kan ìjìyà ọlọ́run ìjọ́ náà ni wọ́n mọ̀ wípé àṣọ ọlọ́run ló ní gbogbo agbára. ìjọ́ tẹ́ ẹ bá fojú kan ìjìyà tẹ́ ẹ rí ìjìyà ọlọ́run bó ṣe tó yálà láyé àbí lọ́run ìjọ́ náà lẹ́ẹ̀mọ̀ pé gbogbo agbára tọ́lọ́run ni. ogun tó gbójúlé òun tó gbójúlé tó ń polówó gbangba pé olóògùn ni wọ́ ògùn wọ́ dá ọ lójú ni tọ́lọ́run bá fẹ́ mú ọ yóò wá jẹ́ kí o sá kó mọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run wá jẹ́ kó mọ̀ wípé gbogbo agbára òun lòun ní. níjọ́ táwọn àáfàá wa tí wọ́n lọ àtáàkì lóko alábàtà tí wọ́n lọ pàdé àwọn oníṣàngó àwọn ọmọ àwọn oníṣàngó ni ó ṣe ìṣàngó wọn dá wọn lójú wọ́n sì lọ pàdé wọn gbogbo ogun làwọn oníṣàngó kó dání. àwọn àáfàá wa àwọn bàbá wa Bándélé wọ́n sì ń bọ̀ báyìí wọ́n ní káwọn wọ́n ní kíjọ máa pèrún jàmá ń pèrún gbogbo ogun táwọn Ṣàngó kó lání tó tán kó dání ó sì domi mọ́ wọn lọ́wọ́ àtàwọn padà wọ́n fèrègè anẹ́lẹ́kù wátàlẹ́ la ìjẹ̀míà gbogbo agbára ọlọ́run lónìí má ṣàfitì agbára sọ́dọ̀ ara rẹ mọ́. wa anna Allaha shadidul adhabi wa anna Allaha shadidul adhabi ìjìyà ọlọ́run ìjìyà tó yẹ hàn ní tọ́lọ́run bá fi ìjìyà gbáàyàn mú ìjìyà ọlọ́run le koko púpọ̀ ìjìyà ọlọ́run ó le púpọ̀ ọlọ́run má fọwọ́ ìyà rẹ̀ gbá wa mú ni má jà á jìyà ayé má jà á jìyà ọ̀run ọlọ́run nìkan lálágbára o má fagbára ròyìn ara rẹ mọ́ má sọ pé o lè ṣàṣìyàn mọ́ pé yóò mu àwọn ìsọ bẹ́ẹ̀ al-quwwata lillahi jami'a ọlọ́run nìkan lálágbára ìjọ tó o bá ti ń fagbára ròyìn ara rẹ ìjọ náà lọ́lọ́run ó jáwé agọ̀lẹ́ ọ lọ́wọ́ gbogbo tó gbójúlé ni ò ní ṣiṣẹ́ mọ́ nítorí pé al-quwwata lillahi jami'a àmúgbòwò lọ́ta ìṣọ̀ta wa ní ìlàkọ̀ kankan kìí ṣe pé wíyà nǹkan dà wá pọ̀ àbí ó sọ̀rọ̀ ó bu àbí nǹkan àmọ́ a gbọ́dọ̀ rí pé èèyàn ṣaburú ní gbangba káwa àfáà káwa dákẹ́ ọlọ́run ló dágbò tó bá sì ṣe tán àti fi mọ̀nà yóò tọ́ṣe ọkàn rẹ̀ yóò fà á wọnú ẹ̀sìn pé tó ó yá mo ṣe tán kódà Ìgbòho lè wé láwàní tí ó tún padà mọ́ tóbi ju tiwa yìí lọ tí ó tún gbé ọ̀pá wáàsí ju tiwa lọ tí ó máa ṣe wáàsí kárí ayé ju tiwa lọ ṣe é mọ̀ pé tí Ìgbòho bá dá àfáà lọ́la jàmá rẹ̀ yóò ju tèmi lọ torí pé kí ni mashhurun fi dunya èèyàn tí ó hàn nínú ayé ni tọ́lọ́hun bá sì fẹ́ràn èèyàn ọlọ́run kì í jẹ́ kó hàn tó bá wọn ọlọ́run fẹ́ràn rẹ̀ ó fẹ́ràn rẹ̀ àmọ́ mọ́ sí lò mọ́ bá bọ̀ ara rẹ̀ lọ mọ̀ wípé ọlọ́run ọba ló ní gbogbo agbára má wàá gbà wípé ẹgbẹ́ kan tó ń ṣe àbóògùn kan tó ní ó jẹ́ bákan lọ wá gbogbo ẹ̀ dànù síbi kan lọ dànù omi lásán ni gbogbo tó kó dání o kò sí agbára tí èèyàn lè ní lẹ́gbẹ̀ẹ́ tó ta gbé dání Quran Karim ọ̀gá agbára rèé ìwọ Ìgbòho níjọ́ tó bá mọ tó wà ń bì ò ní síngbẹ́rẹ́ mọ́ níjọ́ tó bá mọ tó wà ń bì ò ní wẹ ọṣẹ mọ́ Quran Karim rèé agbára tó agbára tó ju gbogbo agbára lọ́hùn rèé wàá wẹ̀ sí Islam máa wọ pé
irú ọmọ kékeré o ní bá mi sọ̀rọ̀ yìí ọlọ́run ń gbẹnu wá sọ ni o ó lè bí wa lọ́mọ o àmọ́ ọlọ́run tọ́lọ́run bá fẹ́ gbẹnu yẹn sọ̀rọ̀ in plan yẹn wá pé mo fẹ́ sọ̀rọ̀ tiẹ̀ mọ́rọ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá fẹ́ rán yẹn sí yẹn yóò máa gbẹnu àwọn kan sọ̀rọ̀ fún yẹn ni tó o bá wá wo kékeré ẹni tí ń sọ̀rọ̀ wàá wá gbọ́rọ̀ ọlọ́run wàá jẹ́ kọ́rọ̀ ọlọ́run tọ̀ṣì ọkàn rẹ wàá wá pe àwọn àfáà jókòó pé o fẹ́ wẹ̀ sí Islam wàá wẹ̀ sí Islam wàá wá bẹ̀rẹ̀ kéwú wọ́n wá kọ́ ẹ ní alif ba ta sa jim a ka dal zal ro zayin sin shin sod dod to zo ayin gayin fa kof kef lam mim nun hau wow yao wọ́n wá kọ́ ẹ láwọn àràfí láàárín oṣù kan wàláì súnmọ́bìlá ilẹ̀ ìlàlá wa insha Allah wà parí kùránì tí wọ́n náà bọ́ sí pọ́blíkì èyí tó fi wọ́n ń polówó òkúta èṣù lórí social media tó ń polówó oògùn ni ẹ wà á bọ́ sórí social media wà á máa wá kékeré àfáráyé wá sí àdùn lẹ́nu gbowó ju tó ń pè ń lọ kó wá bọ́ síta gbangba níwájú ayé pé tó A'udhu billahi kama pé àfáà onísọ̀rọ̀ kama pé àfáà Sunday Igboho kó máa pé A'udhu billahi minash shaitani rajim ọlọ́run sọ pé gbogbo yín ẹ fi wà bàjẹ́ lẹ̀ bisimilahi rahmani ẹni bá sì nǹkan mímọ́ ọlọ́run yóò wọ náà bí sí kódà kó o má tí ì mọ̀ ju gbólóhùn méjì ń lọ sáà máa para rẹ̀ kó o máa pé tó ọlọ́run bá lẹ́ni bá sí nǹkan mímọ́ ọlọ́run yóò wọ náà kẹ́nìkan máa bẹ́ẹ̀ rọ́ pé bàbá wa Sunday Igboho sọ pé ní bá sí nǹkan mímọ́ ọlọ́run yóò wọ náà A'udhu billahi minash shaitani rajim ẹ lọ jáwọ́ níbi ìwà ẹ̀ṣẹ̀ bisimilahi gbogbo wa tó ń ṣe wà bàjẹ́ lórí ilẹ̀ lọ jáwọ́ ń bẹ̀ A'udhu billahi kó o máa wí báhùn ọlọ́run ó sì ṣàlékún dárájà rẹ yóò ṣàlékún ipò rẹ so nítorí pé a gba kọlù a wà á dá dúró báyìí